òrìṣà kan ń bẹ tí wọ́n ń pè ní òrìṣà Ìjẹ̀bú. Òrìṣà Agẹmọ ni wọ́n ń pè é. Èké obìnrin kì í wò ó wò fẹ̀rẹ̀ ó kú pi, ó wò fẹ̀rẹ̀ ó kú fẹ̀rẹ̀. Kí ló dé tí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Kí ló dé tí àwọn agẹmọ ṣe máa ń lọ̀ tí wọ́n bá ń bọ̀? Òrìṣà Agẹmọ tí Àwùjalè ò lè rí ewé dúdú òróró. Agẹmọ ni wọ́n ń pè é. Àmọ́ kí ni Agẹmọ? Níbo ló ti ṣẹ̀ wá? Àti wípé àwọn wo ló ń ṣe Agẹmọ yìí? 16 l'Agẹmọ. Àmọ́ obìnrin ò gbọ́dọ̀ wò. Àyíwò òun ni Agẹmọ Ìjẹ̀bú. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé Agẹmọ tí Akilẹ̀ Ìjẹ̀bú ń bọ̀ lọ́nà, ìyẹn ní oṣù keje ọdún 2026. Àmọ́ ọjọ́ wo gan ni Agẹmọ náà yóò wáyé? Agẹmọ yóò wáyé ní on the 4 àti on the 5. Òun ni Agẹmọ yóò wáyé. Ọjọ́ kẹrin àti ọjọ́ karùn-ún òun ni àwọn Agẹmọ yóò wọlé. Ọjọ́ kẹrin àti ọjọ́ karùn-ún òun ni àwọn Agẹmọ yóò wọlé. Ìgbáradì ti ń lọ lọ́wọ́ fún Agẹmọ ti Akilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ọlọ́jà wọ́n ti ń gbáradì lọ́wọ́lọ́wọ́ láti wá ṣe Agẹmọ ní Igbó Ìmọ̀sàn. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń ṣe ti Igbó Ìmọ̀sàn bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń ṣe ètò ní àgbàlá Ìjẹ̀bú Òde. Àwọn ohun tó yẹ kó tún kọ́ wọ́n ti ń kọ́ ní Ìjẹ̀bú Òde. Tẹ́ ẹ bá rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ, gbogbo ètò ti ń tò. Bẹ́ẹ̀ ni gbogbo ètò ti ń tò, ìgbáradì sì ti ń lọ lọ́tùn lósì ní àgbàlá Ìjẹ̀bú Òde. Bí Agẹmọ ọdún 2026 yóò ṣe wáyé, a ó máa fi tó yín létí, ẹ ó sì máa rí bí ó ti ń lọ. Ẹ má gbàgbé wípé àwọn Agẹmọ 16 wọn ni Agẹmọ Ìjẹ̀bú. Alágẹmọ 16 náà fi ń ké Ìjẹ̀bú ní pé Ìjẹ̀bú ọmọ alágẹmọ 16. Àwọn ọ̀nà kan wà tí àwọn obìnrin gbọ́dọ̀ kíyèsí ní àsìkò yìí tó jẹ́ àsìkò ọjọ́ kẹrin oṣù keje yìí. Àwọn ọ̀nà kan wà tí wọ́n gbọ́dọ̀ kíyèsí ara láti máa rìn bẹ̀ nítorí pé kí wọ́n má bọ́ sí ọwọ́ Agẹmọ, nítorí pé obìnrin kì í fojú rí ẹ̀rù Agẹmọ. Ní àkókò yìí àwọn Agẹmọ yóò máa gba ojú àwọn ọ̀nà yìí láti máa lọ sí àgbàlá, ìyẹn ní Ìjẹ̀bú Ìmọ̀sàn. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà yìí ó jẹ́ àwọn ọ̀nà tí ó jẹ́ wípé àwọn Agẹmọ ń gbà ní àtayébáyé látayé àwọn bàbá wa ní àwọn Agẹmọ tí ń gba àwọn ọ̀nà yìí kọjá tí wọ́n máa ń gbàbẹ̀ darí lọ sí Ìjẹ̀bú Ìmọ̀sàn. Ìyá ò máa kà ní méní méjì tí gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ bá sì jẹ́ arìnrìn-àjò kẹ́ ẹ sì gbìyànjú láti máa kọ àwọn ọ̀nà yìí sílẹ̀, nítorí pé àkókò yìí àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ yẹ̀bá ní àkókò tí wọ́n bá ń kọjá rí pé wọ́n gbé ẹrù wọn kọjá lọ, wọ́n gbọ́dọ̀ yẹ̀bá nítorí pé obìnrin kì í fojú rí ẹrù Agẹmọ. Ọjọ́ kẹrin oṣù keje àwọn ọ̀nà yìí jẹ́ àwọn ọ̀nà tí àwọn Agẹmọ yóò gbà kọjá. Kí gbogbo ẹ̀yin obìnrin pátápátá kí ẹ kíyèsára láti gba ọ̀nà yìí, kẹ́sì ṣọ́ra láti gba ọ̀nà yìí. Ní àwọn agogo yìí ẹ gbìyànjú láti má gba ọ̀nà yìí rárá. Tó bá ti ń di bí aago 11 sí 12 sí aago 1 sí aago 2 mẹ́ta ẹ gbìyànjú láti yẹ̀bá láti gba ojú ọ̀nà yìí, nítorí pé àwọn ọ̀nà tí àwọn ọlọ́jà Agẹmọ yóò gbà kọjá òun ni ọ̀nà yìí. Ọ̀nà yìí wọ́n ti ń gbà ní ayé ọmọ baba ńlá wa, kì í ṣe sìn, kì í ṣe ọdún yìí, kì í ṣe ọdún mẹ́wàá ni wọ́n ti ń gba ọ̀nà yìí o, wọ́n ti ń gbà ní ayé ọmọ baba ńlá wa. Àwọn ọ̀nà tí wọ́n sì ń gbà kọjá rẹ̀ tí ó sì yí padà láti ọjọ́ ìwá títí di àkókò yìí. Àwọn ọ̀nà yìí ni àwọn ọ̀nà tí àwọn alágẹmọ yóò gbà kọjá. Tí ó bá jẹ́ obìnrin tí ó sì fẹ́ gba ọ̀nà yìí, yálà kó rìn ọ̀nà yìí kó rìn ní ojúmọmọ ní bí aago 7 títí aago 10 ẹ lè gba ọ̀nà yìí kọjá. Àmọ́ tó bá ti kúrò ní aago 10 sí 11 tó ń lọ sí 12 ẹ gbìyànjú láti yẹ̀bá láti má gba ọ̀nà yìí kọjá, nítorí pé obìnrin kì í fojú rí ẹrù Agẹmọ o. Bẹ́ẹ̀ ni obìnrin kì í fojú rí ẹrù Agẹmọ. Ní àkókò tí wọ́n bá ń bọ̀ yìí obìnrin kì í fojú rí ẹrù Agẹmọ o. Ẹ má ṣe àfojúdi o, ẹ má sì dẹ́jà láti gba ọ̀nà yìí, ẹ má gba àwọn ọ̀nà yìí ní àkókò yìí. Àwọn ọ̀nà tí a ó kà yìí náà ni àwọn ọ̀nà tí ẹ ó yẹra fún láti gbà ní dédé àwọn àkókò tí a kà sílẹ̀ ṣáájú. Àwọn ọ̀nà tí ẹ ò gbọ́dọ̀ gbà ní Ẹ̀pẹ́ sí Ìjẹ̀bú Òde, Ẹ̀pẹ́ sí Ìjẹ̀bú Òde, Ẹ̀pẹ́ sí Ìjẹ̀bú Òde. Ẹ gbìyànjú láti má gba àwọn ọ̀nà yẹn kọjá o ní àkókò tí àwọn Agẹmọ yóò kọjá. Ìṣíwọ̀ sí Ìjẹ̀bú Òde náà ẹ gbìyànjú láti má gba ọ̀nà ìkọjá náà ní àkókò tí àwọn Agẹmọ yóò kọjá. Odò Ògbólú sí Ìjẹ̀bú Òde, Odò Ògbólú sí Ìjẹ̀bú Òde náà ó jẹ́ ojú ọ̀nà tí àwọn Agẹmọ yóò gbà kọjá. Àgọ́ Òwòye sí Ìjẹ̀bú Òde, Àgọ́ Òwòye sí Ìjẹ̀bú Òde náà jẹ́ ọ̀nà tí àwọn Agẹmọ yóò gbà kọjá. Old Àgọ́ Òwòye road sí Ìjẹ̀bú Òde tó jẹ́ pé ọ̀nà yìí a lè gbàbẹ̀ yẹ̀ jáde sí Ìmòdì. Ọ̀nà yìí náà ó jẹ́ ọ̀nà tí àwọn Agẹmọ yóò gbà kọjá. Ìjẹ̀bú Ìmúṣin
sí ìlú Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Ìmúṣin sí ìlú Ìjẹ̀bú Òde náà jẹ́ ọ̀nà tí àwọn agẹmọ yóò gbà kọjá wá sí Igbó Ìmọ̀sàn. Ìjẹ̀bú Ìmúṣin wá sí Ìjẹ̀bú Òde. Gbogbo ẹ̀yin tí a bá ń bọ̀ láti Òmù Ìgbìlẹ̀, ẹ gbìyànjú láti má gba ojú ọ̀wọ̀n ọ̀nà yìí kọjá, nítorí pé Òmù Ìgbìlẹ̀ wá sí Ìjẹ̀bú Òde, wá sí Èjìn Road, wá sí Ìtalápò, gbogbo àwọn ọ̀nà yìí ni àwọn agẹmọ yóò gbà kọjá lọ sí Igbó Ìmọ̀sàn. Ẹ jẹ́ ká kíyèsára láti gba àwọn ọ̀nà yìí, pàápàá gan àwọn obìnrin. Ìwọ tó bá ní obìnrin nílé àbí tó ní obìnrin tó ń rìnrìn àjò tó jẹ́ arìnrìn àjò, ẹ gbìyànjú láti fi fọ́nrán ìṣọwọ́ sí wọn. Lágbára Elédùà orí wa ò ní gbàbọ̀dé o, bẹ́ẹ̀ ni a ò sì ní rìn níjọ́ tí ebi bá ń pọ̀nà o. Lágbára Elédùà ire nínú agẹmọ yìí òun ni ojú wa yóò rí, nítorí pé ire òun ni ojú owó ń rí o. Lágbára Elédùà. Ẹ má gbàgbé wípé àwọn mẹ́rìnlógún ni agẹmọ tó lẹ́rù, àmọ́ tí wọ́n bá ní ká gbogbo agẹmọ pátápátá tí yóò péjọpọ̀ sí Ìmọ̀sàn, wọ́n jẹ́ ọ̀kànlélógún. Agẹmọ ọ̀kànlélógún ni àwọn agẹmọ tí yóò kalẹ̀ sí Igbó Ìmọ̀sàn tó jẹ́ àgbàlá Ìmọ̀sàn ní ọdún 2026. Ẹ má gbàgbé o wípé àwọn mẹ́rìnlógún ni wọ́n ní ẹrù, àwọn sì ni wọ́n ń jó. Àmọ́ gbogbo àwọn ìyókù yìí náà tó fi pé 21 yìí, àwọn náà ní ojúṣe pàtàkì, wọ́n ní ojúṣe pàtàkì tí wọ́n ń ṣe ní inú ọdún agẹmọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní ojúṣe, nítorí pé agẹmọ ni àwọn náà, lọ́jà lọ́wọ́n náà, àmọ́ wọn ò ní ẹrù, wọn sì ń jó, àmọ́ wọ́n ní ojúṣe pàtàkì tí àwọn náà ń ṣe nínú ọdún. A ó máa ka àwọn agẹmọ yìí àti ìlú tí wọ́n ti wá ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì, àmọ́ ní fọ́nrán wa aláìkejì ibẹ̀ ni a ó ti máa kà wọ́n àwọn agẹmọ yìí ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì àti ìlú tí wọ́n ti wá. Ẹ kú ojú lọ́nà. Ẹ gbìyànjú láti bá aláìkè fọ́nrán yìí, ẹ comment, ẹ sì share kó lọ kákàkiri, kó lọ kálé kó kákò. Orúkọ mi yí padà, èmi lolú Jagilegbo, èmi lọmọ ojúmọ́ kògùn tí ò jẹ́ èwe ẹ̀lú kúkọ ogun jẹ́ o, bẹ́ẹ̀ ni múnimúni òun náà ń jẹ́. Ẹ ṣé o.